ẹ já kíra káàbọ̀ padà sórí ètò ojú abẹ fún tòní níbi tá a ti ń pẹ̀kẹ́lu ọ̀kan òjọ̀kan àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ láwùjọ wa eléyìí tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí òun náà ni ti ọ̀rọ̀ tí mínísítà fún ohun afúnilágbára agbára tí ó sọ lórí ọ̀rọ̀ àwọn iléeṣẹ́ afúnni níná àwọn discos companies. bẹ́ẹ̀ni tí a ń pín náà wà. torí pé tá a bá ní ká wo iléeṣẹ́ tó yàn wá jẹ jù lórílẹ̀‐èdè Nàìjíríà àwọn disco yìí ni. ọ̀dọ̀ wọn ni. àwọn náà kan fún wa ná kan mọ̀ fún wa ná wọn ò gbowó náà wọn. bẹ́ẹ̀ni. ìbá àjọjọ́ méjì péré lẹ́ fi lóná lódìdí oṣù wọn ò mú béèlì wá. ẹ wàá máa béèrè pé bo náà ti rí kí náà fi ka bíìlì tí wọ́n mú wá. kò sí mítà tí wọ́n fi ń ka náà mọ́. mítà tó jẹ́ prepaid tó jẹ́ pé sanwó bó ṣe ń lò ó wọ́n kọ̀ wọn ò jẹ́ ó kárí gbogbo wa. wọn ò jẹ́ ó kárí o. òun wá ní kí kálukú wọn jáwé sóbì kí wọ́n jára kúnṣẹ́ kí wọ́n kọjú mọ́ṣẹ́ wọn dáadáa kí wọ́n dẹ̀ ṣiṣẹ́ tí wọ́n ń gbowó ẹ̀ fáwọn aráàlú. bí bẹ́ẹ̀ kọ́. torí pé bí láńsẹ̀sì wọn bákòókò láńsẹ̀sì wọn bá ti parí ní 2028 àwọn ò ní bá wọn ṣe àtúnṣe ẹ̀ mọ́ débi pé wọn ò tún padà rí lò mọ́ ó ṣeé ṣe káwọn gbaṣẹ́ táwọn gbé fún wọn káwọn gbé fún ẹlòmíín tí yóò mọ̀ ṣe jù wọ́n lọ. bẹ́ẹ̀ ni mo kí ẹ̀rọ alẹ́ kan sí o mínísítà fọ́rọ̀ afúnilágbára Adébáyọ̀ Adélábù ara àwọn àfojúsùn rẹ̀ rèé níbi ìpàdé elétò ọrọ̀ ajé eléyìí tí wọ́n ṣe nílùú Àbújá níbi tí àwọn alẹ́nulọ́rọ̀ àwọn ẹ̀ka tí wọ́n nìkan sí pẹ̀lú ọ̀rọ̀ iná ọba nílẹ̀ yìí wọ́n forí okòó sọ̀rọ̀ wọ́n fìgbà kan ṣoṣo jà níbi tí wọ́n ti ń wo àwọn ìpèníjà tí ń bá ẹ̀ka ọ̀hún lára àwọn tí wọ́n láfojúsùn rẹ̀ ní ẹ̀ka tó ń pín ọba àwọn distribution company nínú ìta àtìrá àwọn ẹ̀ka wọn ẹ̀rípa ní IBDC àní EBDC àní gbogbo àwọn yìí iná ni wọ́n gbé ọ̀rọ̀ kà lórí pé àwọn gan-an àwọn ní ẹgbẹ́ adínàgbò òkú láti jẹ́ kí ọ̀rọ̀ ìdákúrekú náà ọba kó dàfí ẹ̀yìn tẹ́gun fi sọ torí pé iná tí ọ̀báradé náà làwọn Nàìjíríà sì ń fojú winá rẹ̀ bó ti yẹ pé ìdákúrekú náà kò sinmi ó yàtọ̀ díẹ̀ o yàtọ̀ díẹ̀ báwẹ̀ àárọ̀ láwọn ibì kọ̀ọ̀kan torí pé níbi ọdún tó lọ gbogbo bàbá yìí ni òpó ọ̀hún ní dàlúlẹ̀ ṣùgbọ́n lẹ́nu gbà díẹ̀ yìí ó sinmi díẹ̀ lọ́dún. àwọn tí ọ̀jẹ́ kókò ọ̀ dàlúlẹ̀ náà nípa àwọn ará àdúgbò ni wọ́n ń tòpò wọn ra iléeṣẹ́ tó ń pinná kọ́ ló ń rògbò fún wa. bẹ́tẹ̀ bá wàá tó wò lẹ́gbẹ̀ẹ́ kejì Adébáyọ̀ Adélábù tó jẹ́ mínísítà fọ́rọ̀ ohun afúnilágbára yìí ó ní owó tó tírílíọ̀nù 4 náírà ní ìjọba ti yàsọ́tọ̀ láti jẹ́ pé àwọn gbèsè tọwọ́ ẹ̀kọ́ ńlọ́rùn láti fi nà lọ́rùn. èyí tèmi fẹ́ béèrè lélẹ́yìí ṣe bí private company ni distribution companies yìí. bẹ́ẹ̀ni. iṣẹ́ àdáni ni àkótá náà ń pawó sí bóun náà ṣe ń jẹ gbèsè owó tí wọ́n pa kí ni tán fi ń ṣe kí náà fi ń rà. ntí gbèsè fi lè wá lélẹ́yìí àwọn iléeṣẹ́ ìjọba kan wà tó yẹ pé àṣẹmọ́lu ẹran bá lé ni wọ́n gbogbo àwọn iléeṣẹ́ yìí ni wọ́n ń fún níná tí wọn ò sì rówó ná san fún wọn. iná táwọn sì ń rà rèé àwọn ń rà lọ́wọ́ ni wọ́n ń rà lọ́wọ́ àwọn tí wọ́n ń pinná. lọ́wọ́ ìtaná ti ń ràwọ́ ìjọba ìjọba ní ìtaná fún wọn. ìjọba ní ìtaná fún wọn. wọ́n ní ẹ̀ka ọ̀hún ní ń raná lọ́wọ́ rẹ̀ wọ́n wá ra ní ìtàn irú àwọn iléeṣẹ́ bíi ilé ìfowópamọ́ àpapọ̀ ilẹ̀ yìí ilé ìjọba ilé tó jẹ́ ìjọba àpapọ̀ àtàwọn ẹ̀ka míì wọ́n kàn ń lò náà yá mo rántí ìgbà kan iléeṣẹ́ ọlọ́pàá wọn è sanwó ná àwọn ilé ìwòsàn wọn è sanwó ná àwọn ilé ìwé fásitì nígbà tó di pé wọ́n á di àlàbọ̀rún dẹ́wù mọ́ wọn lọ́rùn báyìí gbogbo àwọn gbèsè wọn ti dà ó ti sílera wọn kódà wọn kó àwọn ìgbìmọ̀ kan jọ láwọn ìgbìmọ̀ ọ̀hún tí wọ́n wò sàkún gbogbo gbèsè tí wọ́n bá lè gbé láti jẹ́ pé owó tí àwọn ẹ̀ka ìmú wá síbẹ̀ lórí àwọn ìgbìmọ̀ olùṣírò owó àwọn ìyẹ̀wò owó gbogbo wọn ni wọ́n kó jọ gbogbo àwọn tí wọ́n mọ̀tẹ́mọ̀lẹ́ nípa ọ̀rọ̀ owó wọ́n sì rí i pé àrídájú ń bẹ nínú àwíyànnu àwọn ẹ̀ka tó ń pinnu ọba yìí ṣùgbọ́n ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó gbé bọ́ǹdì ilẹ̀ tówó rẹ̀ tó tírílíọ̀nù 4 pé eléyìí ó gbọ́ bùkátà gbèsè yìí eléyìí tó ń pagidínà kíná ọba kó dúró re nílẹ̀ pẹ̀lú gbó làkàkà ìjọba eléyìí náà fi wò pé ìwọ tó jẹ́ àwọn ẹ̀ka tí ó jólókòwò tó ra ìpín ìdókòwò tó ń taná faraàlú yìí tó ọ̀bẹ jáwé sóbì kó kójú òṣùwọ̀n tó bá bàbá kájú ìlú ìyànníwá ọ̀bọ̀ ọ̀yà pé láńsẹ̀nsì rẹ o wọn ò ní rí ní ìwẹ̀ mọ́ ọmọ àlọ́ eléyìí túmọ̀ sí pé ilẹ̀ Nàìjíríà wọ́n ti ní àfojúsùn tuntun pé kì í ṣe okòwò bíi ti tẹ́lẹ̀ tẹ́ pé ìpàsípayọ ànífún ànígbani eléyìí ti dàfẹ́ ìtẹ̀gùn fi sọ nǹkan kan tó kù ni pé gbogbo tí wọ́n bá ń sọ yìí ọdún 2 láti wà yìí ǹjẹ́ àti rí yàtọ̀ lérò ti tèmi àti rí yàtọ̀ lẹ́ka náà ọba yàtọ̀ sí pé owó gegege tí wọ́n fi sówó náà ọ̀hún kò sí agbègbè kan tó fẹ́ lè sọ pé òun ò lò náà wákàtí 10 kódà láwọn ìlú ńláńlá bíi àfi agbègbè tiwa o
ṣé ní ọ̀dọ̀ yín. àwa lè má lò náà wákàtí méjì o a lè má lò náà wákàtí mẹ́ta. bóyá ìsanwó náà ni o. kò sì sẹ́ni tí ò sanwó náà. láwọn àgbẹ̀ tẹ́rí bẹ́ẹ̀ ṣe ń wòye àwọn ìlú Èkó tó jẹ́ ìlú ilé iṣẹ́ ńláńlá ìlú Ìbàdàn àti ìpínlẹ̀ Ògùn láwọn ti ilé iṣẹ́ pọ̀ ńbẹ̀ gbogbo kágbàgbé tó ní báńdì tí wọ́n fi ilẹ̀ gbogbo wọn iná ọba wọn dáa kódà agbègbè yìí àfẹ́sí iná tí ń bẹ ní agbègbè yìí agbèfẹ́ jẹ́ kan náà àwọn lẹ́yìn tòsí yín lẹ́yìn kùlé ń bí ọjọ́ ibi tó yẹ pé bande ni wọ́n gbé wọn sí tẹ́pọ̀n gan sì fẹ́ máa lóní tó tó wákàtí 18 tẹ́pẹ́ wákàtí 6 péré ní ẹni mẹ́rin náà lójúmọ́. òórùn rẹ̀ là ń gbọ́ ní tiwa àwọ̀ orí lo. kọfẹ́ dé àyìn kọfẹ́ ó dé bí pàápàá. àwọn ẹ̀ka ẹ̀mẹ́yìn náà mọ̀ pé jẹnẹrétọ̀ là ń lò yìí. àwọn ẹ̀ka afúnalágbára náà ń gbọ́ àtúntò ìyàtọ̀ sì báwé àárọ̀ lẹ́kọ̀ọ́ ọ̀hún. ọ̀dà now kí ni ọ̀gá Báyọ̀ Adélábù bá wa sọ fún àwọn iléeṣẹ́ tí ń pín náà yìí lórí àwọn ibi tí ò sí transformer tó jẹ́ wípé wọ́n ń pòǹgbẹ́ fún transformer àwọn ibì kan wà tó jẹ́ pé ẹrù ti pọ̀ lórí transformer tí wọ́n ń lò iná lẹ́lẹ̀lẹ́ ni wọ́n ń rí lò àwọn iná tí wọ́n ń rí lò gan kò gbé nǹkan kan jáde kò rí nǹkan kan ṣe àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn ibi tí transformer ti blow tí transformer ti bàjẹ́ gẹ́gẹ́ bí iléeṣẹ́ tó ń pínná èmi rò wípé bó ṣe yẹ káwọn náà orí ni bí iléeṣẹ́ àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó jẹ́ pé àwọn ni wọ́n ní mass tí wọ́n ó rè àwọn wọn gbé jẹnrétọ̀ bẹ́ẹ̀ àwọn wọn rọpò sí àwọn ọmọ bá ṣe ń maintain ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ló ṣe yẹ kí transformer jẹ́ property iléeṣẹ́ tí ń pínná tó yẹ jẹ́ pé bọ́ bá bàjẹ́ kákàn pé wọ́n kàn wá tún ṣe ni. tàbí wọ́n gbé mi wá. tàbí kí wọ́n gbé mi wá kí ló wá dé tó jẹ́ pé ará àdúgbò ni yóò dáwó tí ó fi ṣe lọ́pọ̀ ọgbà ará àdúgbò ni yóò dáwó tá a fi ra transformer ará àdúgbò ni yóò dáwó ròpó ará àdúgbò ni yóò dáwó ra wáyà á tún wá pe àwọn tí ń pínná yìí wọ́n tún gba owó tí wọ́n ó fi bá wa gbéná lé lórí tóṣù kan bá ti pé wọ́n sọ wípé transformer yẹ property àwọn ni kẹwọn bá wọn bójútó àwọn kọ́ náà lówó tán fi ra o kí ni a lè sọ fún ọ̀gá mínísítà. díẹ̀ ni àlàbọ̀rùn dẹ̀wù ìwà àjẹbánu lẹ́yìn ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá ńlẹ̀ Nàìjíríà àwọn àjọ ọ̀nà mọ̀nàmọ́ná náà ni àjẹbánu tó gògò lọ́rọ̀ wọn ó gògò púpọ̀ abalọpọ̀ mẹ́lá lọ sọ́dọ̀ àwọn ẹ̀sọ́jú pópó bí àwọn àjẹbánu ṣe wọ àwọn èèyàn lọ́rùn ni àwọn àhakò kàn mí lọ́dọ̀ ilé ìwòsàn bẹ́ẹ̀ yẹn ọba kúlẹ̀ kò kúlẹ̀ wọn lè pẹ́ máa lọ wáwé kan wá ìwé tí ò necessary bí ò sọ̀rọ̀ òwe ńbẹ́ wọn lè máa fìyàn sí báyìí. kí wọ́n tiẹ̀ tó dá yín lò nílé ìwòsàn ó kọ́kọ́ gba káàdì. gbogbo àwọn ẹ̀ka lẹ́rìí pé wà bàjẹ́ tiẹ̀ òṣòdo bẹ̀tọ̀dún nẹ́pà làjẹbánu àwọn oníṣẹ́ mọ̀nàmọ́ná yìí. irú pé kéèyàn máa ra ẹ̀rọ afúnálágbára transformer irú pé ká máa ra òpó kárí òpó ojúṣe wọn ló yẹ kó jẹ́ ṣùgbọ́n aráàlú náà Nàìjíríà àti máa kanjú jù torí pé kí náà wà níbi òpópónà kẹta. a lè dá aráàlú lẹ́bi o nígbà tẹ́ ẹ bá dúró fódìdí oṣù mẹ́fà odidi ọdún kan tí wọn rántí yín tí wọn ò gbégbèsè kankan ilé wa sọ pé bókè ọba lọ bá mọ̀mọ́ kí mọ̀mọ́ lọ bókè bọ́n bá dá wa lóhùn ìjà wa náà gbìyànjú tiwa. apart from pé àwọn òṣìṣẹ́ oníná yìí láwọn tó ń pinná tí wọ́n di sọ̀jánu wọn nù tí wọn ò sojúṣe bó tó àti bó ti yẹ àwọn tó rí sẹ́gi ọ̀là fún láwùjọ ìgbésẹ̀ ìdàgbàsókè ìlú tó délé òkèèrè ojúṣe tìkèrè ni gbogbo àwọn tí wọ́n dìbò yàn ní ẹkùn wọn wọ́n ní owó tí wọ́n sọ̀tọ̀ fún ọ̀rọ̀ ìdàgbàsókè agbègbè wọn ẹkùn ètò ìdìbò wọn bóyá ní tìpínlẹ̀ ni àbí tìjọba àpapọ̀ gbogbo àwọn kùdìẹ̀kudiẹ tó bá wà yìí kí wọ́n fọṣọ pẹ̀lú àwọn àjọ mọ̀nàmọ́ná kí wọ́n ṣètò bẹ̀ kó burú jù torí gbogbo ilé ìta ń sọ yìí orí ààrẹ láàmú lọ dà sí nígbà tá a sì láwọn tó sojú wa látẹsẹ̀ kùkú láti ibẹ̀ kánsẹ́lọ̀ ni alága ìjọba àbílẹ̀ ni àwọn súpà ni aṣòfin tó wà nílé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ ọ̀hún àti ti àpapọ̀ aṣojúṣòfin ni sẹ́nẹ́tọ̀ ni ṣé a wà á rí gbogbo àwọn tá a dá akọ yìí kọ́rọ̀ òpó kan ṣe ń bì kan bẹ́ẹ̀ lẹ́gbẹ́ ìdàgbàsókè sí ń bẹ ní agbègbè kọ̀ọ̀kan gbogbo àwọn eléyìí tá a bá fi tápá bá kún tán ìmọ̀ tó ha ni ṣùgbọ́n ká má di pàǹsọ̀ lọ síbi ọmọnìyàn káwùjọ lè dára fi ń sọ léyìí o ojúṣe àwọn àjọ tó ń pín náà ni láti ra ẹ̀rọ afúnilágbára. báwọn bá wà lè ṣe kíjọba ò ṣe kò yẹ kó jẹ́ ojúṣe aráàdúgbò ni yóò máa kó gbogbo àwọn pa ẹ̀. ó dá ìgbésẹ̀ tí mínísítà fún ọ̀rọ̀ náà àbí fún ọ̀rọ̀ àwọn àmúṣagbára àti àyàn olóyè Adébáyọ̀ Adélábù tí wọ́n gbé ìpàdé tí wọ́n ṣe àbájáde ìpàdé wọn ó dùn gbọ́ létí àti múṣẹ náà là ń bẹ̀bẹ̀ fún torí pé àti jẹlẹ́dẹ̀ àbí ẹnu dùn rò fún agada ọwọ́ sí bẹ́ẹ̀gì lóko a máa dùn sọ a máa dùn dámọ̀ràn a máa dùn gbé jókòó òkú ṣíṣe ọdún 2028 ó ti dé bá a lẹ́yìn ẹsẹ̀ 2025 láwa yìí ó kọ ọdún mẹ́ta ìyà tí wọ́n fi jara lóko lódìdí ọdún mẹ́ta ni mo ń fọkàn rò torí pé lọ́pọ̀ ọgbà àwọn tí wọ́n ń jáná káàkiri
bẹ́ẹ̀ bá ní kí ló dé tẹ̀ fi ń jáná iná ọjọ́ mẹ́ta lẹ́ mú wá wọn ní kì í sá wọn ní iṣẹ́ tán ràn wọ́n ni. bàbá tiẹ̀ wàá rò pé láńsẹ̀nsì lórí ìjàwésóbì ni wọ́n fẹ́ fún bọ́ bá jẹ́ àwọn tọ́jọ́ rẹ̀ wọn ni wọ́n ti wò pé owó sodó bí o ẹjẹ́ àwọn náà pawó pọ̀ o káwọn náà lọ gba ẹ̀ka kankan níbi ìpínlẹ̀ mẹ́ta táwọn náà mọ̀ tanná sí. sẹ́yìn òwò dé bíi pé tó bá di àkókò kan àwọn aráàlú lè mọ́ fún àwọn òṣìṣẹ́ náà ní oore ọ̀fẹ́ láti máa gé náà wọn. ìgbésẹ̀ tí mo wulẹ̀ ń fojú wò ni pé reform tó bọ̀rọ̀ náà ọba yìí bó ṣe bọ̀rọ̀ epo rọ̀bì ó ti ń wà o níbi tí irú ọgbà iléèwé fásitì Ọbáfẹ́mi Awólọ́wọ̀ lulẹ̀ Ifẹ̀ ń bí wọ́n ní dam tó lè generate iná gbogbo àwọn nǹkan tó jẹ́ kí ìdàgbàsókè wa kó máa fà ńlẹ̀ bí ìgbìnrè nígbà tá a bá ní àwọn tí wọ́n jẹ́ professor energy electrical engineer physics electronics tí wọn ò sì lè rí nǹkan kankan pàtó kan. alọ́pọ̀lọpọ̀ graduate tó jẹ́ engineer. gbogbo àwọn kan tá à ń sọ yìí o ìjọba ní ọ̀yàwó tabua sọ́tọ̀ fún research mechanical engineering department àwọn yẹn gbọ́dọ̀ ní workshop kódà ó yẹ kára ló ọmọ wa ṣe ọkọ̀ lọ́dọ̀ wọn. àwọn tó fẹ́ ṣe research gan ṣé wọ́n ṣe tán láti ṣe research. wọn ò ráyè ntọ́fà ìlú Ìṣẹ́yìn rè ṣe rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a máa ń wò orí àwọn gómìnà orí àwọn ààrẹ la máa ń wò sí ṣùgbọ́n nǹkan tó ṣubú ọ̀pọ̀lọpọ̀ ń bẹ lọ́wọ́ wa tó wá gangan. bẹ́ẹ̀ ṣe ń wo yìí ọ̀rọ̀ náà alágbára tẹnipá yẹn wọ́n máa gbà kan máa jáná wọn yìí yóò dépò kan ibi ìdádúró lárọ̀gbọ̀kú lẹ́nìkan àti autonomy ti ń fún àwọn yẹn ní deregulation tó bá ẹ̀ka náà lágbára yìí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun torí tẹ́ bá gbàgbé àwọn ẹbí gómìnà ìpínlẹ̀ yìí olókoòwò ni wọ́n ní ẹ̀ka fúnná lágbára kan nílùú Oǹdó nípínlẹ̀ Oǹdó tẹ́ pé yóò sì máa gbé iná dépínlẹ̀ Ọ̀ṣun yóò máa gbé dépínlẹ̀ Ọ̀yọ́ àmọ́dé pé tó bá fẹ́ lo ẹ̀ka tí iná ọba yóò máa lò ẹ bá fẹ́ lo taládàáni yóò máa lò bàbá pé oyè náà bá lè jẹrẹ ti iná á máa lò àwọn ìgbésẹ̀ yìí tó bá wà competitive ọwọ́ pé àwọn sẹ́nẹ́pà la máa ń pín ẹ̀ tẹ́lẹ̀ pọ́n nìkan náà tó ń tún kọ́ wọ́n kùn lọ́dà ó jẹ́ kí wọ́n jókòó lé a lórí. ìgbà tán kọ́kọ́ wà nẹ́pà gan ó dáa ju báyìí lọ. tó tẹ bá ń wo ìgbà MTN nìkan dá dúró tẹ́ pé lọ́gba lẹ́gbọ̀kọ àwọn ẹ̀ka máa polówó ilé iṣẹ́ oúnjẹ tọ́gba lẹ́gbọ̀kọ. tó jẹ́ pé yẹ̀lò ló kọ́kọ́ dé yẹ̀lò àti ipò aláwọ̀ pupa ló kọ́kọ́ dé. so ńgbà wa gbé aláwọ̀ ewé wá ẹ rí i pé ọjà wọn bọ́ọ̀lẹ̀ iye tí wọ́n máa ta síìmù kọ̀ọ̀kan aláwọ̀ ewé lọ já wọn lulẹ̀ eléyìí ó jẹ́ kí gbèsè tó rọrùn kò dé bá bí ọ̀rọ̀ àǹdókòwò bá dé ẹ̀ka náà fúnná lágbára náà gbogbo ẹ̀ náà rọrùn nítorí débi iná yìí ẹ rí i pé jàjà kọ kásá táwọn Pengassan dà pẹ̀lú Dangote ọ̀rọ̀ pé ọmọ òsè gbà lẹ́nu ọmọ ni wọ́n ti gba ọmú lẹ́nu wọn lójijì gbogbo bí wọ́n ti ń lọ wá mẹ́bí ẹ ń lọ ẹran orísan ẹran lọ bí ẹ ń lọ san ẹran mi wọ́n ti yọpọ̀ wọ́n ti fi nǹkan dí ẹnu wọn báyìí wọ́n wá bẹ̀rẹ̀ lórí pé àwọn òṣìṣẹ́ wẹ̀ dà wọ́n nù àwọn ní àwọn òṣìṣẹ́ yẹn á absorb wọn padà á kún wọn lọ sáwọn ẹ̀ka wa míì àkànní gbà wọ́n síbi tá a ti lé wọn ẹ rí i pé wọ́n sì bínú ebi ṣẹlẹ̀ fẹ́ sí á kún ilé ọ̀dọ̀ iṣẹ́ mi. wọ́n bínú pọ́lísì ni ẹni ká gbà wọ́n padà àbí á gbà wọ́n padà ibi tó bá wá wù àláfi wọ́n sí. igbákejì ààrẹ ń padà sọ fún wọn lánàá pé Dangote o iléeṣẹ́ tẹ̀ ń wò yìí asset Nàìjíríà ni o gbogbo alágbọ́dọ̀ dáàbò bò o kéde pé kọ́nsọ́ lásán o 20% lówó òdòkòwò lẹ Nàìjíríà nù Dangote refinery àwa náà ní ìdá 20 Central Bank ló yá lówó ọ̀ngàn tó yẹ bẹ̀rẹ̀ rẹ̀ ó jẹ́ pé ó ti ń sanwó wọn ìdá 20% Nàìjíríà náà contribute gbogbo eléyìí kùdẹ̀kùdẹ̀ ti ń bẹ́ẹ̀ náà ìjọba wa lẹ́rìí so àwùjọ kan la máa fi wò ṣùgbọ́n tìmùtìmù kẹ́gbẹ̀dàánú ni nǹkan ti bàjẹ́ jìnnà. Ọlọ́run ṣàánú wa tó akandọ́rọ̀ Awikonko àfẹ́ ní ríjẹ́ lè lọ lórí ètò yín ètò wa ojú abẹ fún tòní pẹ̀lú ògo Ọlọ́run àtúmọ̀ láǹfààní àti tún pàdé tá a máa nà yí àwọn ìṣẹ̀lẹ̀ tó bá ṣẹlẹ̀ dáadáa títí gbà náà ẹ mọ̀ sínú àwọn tí ó bá wọn dà lóru àlàáfíà orílẹ̀-èdè yìí yóò sojú èmi àti yín o ńgbà tí yóò dùn tí yóò dẹ̀rọ̀ wọn ní fi mí ṣàwátì ẹ̀yin náà ẹ̀sìn tí náà ṣe náà mo ń dágbére tí kúkọ́ tàrùngọ́ ó tún dìgbà kan náà akandọ́rọ̀ Awikonko ló kọ́ mi báyìí gàrí o. bẹ́ẹ̀ ni ó wù ní ká jẹran pẹ́ lẹ́nu òǹfààní ọ̀fun náà ló sì bẹ́ẹ̀ tí ò jẹ́ Olútáyọ̀ Fáṣínà ló kọ tí mò ń jẹ́ o ń ipa kọ mi dà.